tún rẹ́ẹ̀dì owó ti àti pé ó tún ti ẹ̀fẹ̀ lọ́sàmọ́ náà sùn ẹ̀ka jà ẹ̀ lọ ó tún ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì. ìyàwó ọmọ yín máa ṣe lọ ṣe nǹkan wọn ní kí n filẹ̀ bóyá náà ti ẹni ìwé la ní kó kàwé ó ní masters ó di gbogbo ẹ̀ so alhamdulilayi kó dẹ̀ jẹ́ lọ́wọ́ kọ́lọ̀ ń jẹ́ kí iṣẹ́ wa ṣe jù wá. ìgbà tó ti lọ sínú ẹ̀rù báyìí pé òṣèlú torí ó ní ohun tí kọ́lọ̀mbà àforíjì bàbá Lámídì Adédìbú tọ́tọ́ sọ pé bọ́ọ̀ bá ṣòṣèlú ọ̀ ní kinní kan ọ̀ ní kinní kan gbogbo àwọn nǹkan tó kà yìí bí ohun ìbẹ̀rù iṣẹ́ kò bàyẹn lẹ́rù ń gbà náà. That is what I asked him when he came to me nígbà tó wá bá mi kó tí mo bí nìyẹn pé ọ̀gbẹ́ni kí ló rò débi pé kí wọ́n ṣòṣèlú tó fi ń ṣòṣèlú owó àti ìlú báwo ló wà mí báwo ni gbogbo ní dáàdì mi nǹkan mẹ́rin ni wọ́n fi máa ń ṣòṣèlú mo ní kí nìyẹn ó ní mo ní mẹ́rẹ̀ẹ̀rin àmọ́ ní mi ò mọ̀ ó lákọ̀ọ́kọ́ orúkọ ẹni ó ní owó orúkọ àti wà ó di mẹ́ta àti kí èèyàn mọ̀rọ̀ gbé kalẹ̀ kó mọ̀rọ̀ gbọ́ kó mọ̀rọ̀ sọ mo ní kí ló fún ọ ní assurance tó fi hàn pé èmi mọ̀rọ̀ gbọ́ èmi mọ̀rọ̀ sọ ó lákọ̀ọ́kọ́ ó ní láti ní olólórí nínú ó tún ní atún ní face gẹ́gẹ́ bí pé Ìbàdàn ní àwọn èèyàn tẹ̀ láìkí ní ẹlẹ́kẹta èyí chẹ́ǹdì ó lẹ́ ní fans tó máa support òun ó ṣe pé mo lówó bẹ̀tẹ̀ mo láwọn tó máa support òun ẹlẹ́kẹrin ni pé ìdíwé nǹkan tí bá ń ṣe máa ń gbọ́rọ̀ kalẹ̀ òun láìkẹ́ òun dẹ̀ ti mọ̀ pé kí náà fi ń ṣòṣèlú òun kà níwèé ó ṣe political kíní mo dẹ̀ rò pé nǹkan tó sọ tó bá ṣe ní faith pé òun máa wọlé kó gbọ́n bàtà ṣe débẹ̀ láàrin support náà fún ní tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ PDP ó dẹ̀ wọlé so mi ní láti máa gba nǹkan mọ́ nínú ọmọ mi wà ó ti máa gbìyànjú nǹkan tó fẹ́ ṣe láti kékeré ni Honorable ti máa ń dá sọ̀rọ̀ bí kò parí ọ̀rọ̀ bí kò sọ pé kan tó lé bí kò sọ pé dáàdi mi ilé ṣe òun ló tọ́ gbogbo àwọn àbúrò ẹ̀ náà ní school so mi lè sọ pé ó ṣe ṣe alhamdulilayi ó ṣe lákọ̀ọ́kọ́ ó wọlé ó ṣe lẹ́lẹ́kejì ó wọlé kọ́lọ̀ ń jẹ́ kí gbogbo àkájèrè òun wa. bóyá ká sọ pé ọmọ yín lo orúkọ yín ó lo gbajúmọ̀ yín ó lo àwọn fans base yín láti fi rí ohun tó ń wá. kò sí nǹkan tó yàn lò náà because tí èèyàn bá lówó tí ò lórúkọ àfọwọ́wá orúkọ owó lè tán ó tún lè lórúkọ kó má lówó bí tó bá ti ń lórúkọ yẹn náà tó bá ti ń fi wó ó tún lè tẹ́ so Ọlọ́run má jẹ́ ká tẹ́ nǹkan tó lò náà ni pé orúkọ bàbá àti orúkọ àwọn olólùfẹ́ wa àti àwọn tó sọ́pọ̀tì wa ń gbà náà gẹ́gẹ́ bí kí ó tó di Honorable gbogbo wọn ni wọ́n ṣe kó sórúkọ tèmi nìkan. bàbá òṣèlú ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń gbòyàn lómi ó dùn bẹ́ẹ̀ sọ yìí ó rọrùn bẹ́ẹ̀ wí ó dùn mọ́yàn létí ṣùgbọ́n máa ní àwọn ẹnìkan tẹ̀lé gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí bàbá lórí Honorable. nǹkan tí màá kàn sọ ni pé ẹni tí ò bá lè kówó jọba ó ṣàánú sí i gbọ́dọ̀ ṣòṣèlú. bàbá ẹ jọ̀ọ́ nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ẹ rò pé ẹ fẹ́ fi fújì ní takáìtì ni láti lọ fi kún òṣèlú. ṣe rí gbogbo àbí kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún yín. gbogbo tí ẹ bá ń ṣe láyé kó máa ro tọmọ ẹ mọ́ tó bá ń jẹ máa ro tọmọ so mo gbé mẹ́rin èèyàn lọ́ọ́ bí mi pé fújì lẹ́ ń kọ ẹ̀yìn gan-an ẹ kọ́kọ́ lórí ariwo tẹ́lẹ̀ báwo tí wọ́n á ní tọmọ yín tó tún wá gbé nǹkan wá bá yín lórí tábà ní pé at my age that time ta lè ṣe gbogbo dáadáa ẹ jẹ́ kó ọmọ ẹ̀ jáde tí ẹ bá ló gba ọmọ ẹ̀ mọ́mọ́ báwo orúkọ á lọ èèyàn á kú gbogbo nǹkan á bàjẹ́ so ọlọ́run rẹ̀ fi sínú àdúrà yìí pé ọlọ́run kẹ́kọ̀ọ́ ọmọ yìí má jẹ́ kí ìràwọ̀ tiẹ̀ kó dànù láàmú má jẹ́ kí tèmi náà kó bá a lè ṣe ládùúrà ọlọ́run dẹ̀gbà láti 2019 tó ti wọlé olóṣèlú after ìyẹn náà làwọn náà rí nǹkan dáadáa láàrin ṣe ìjọba ṣe jẹ́. ọmọ ń ṣe ní ẹgbẹ́ kan ń ṣe dáadáa èyí náà tá a máa sọ nínú olórin tí ó ń kọrin fún olóṣèlú tó náà ń ṣe dáadáa ń bẹ̀ ọ̀kan ní ìtẹ̀yà sí díẹ̀ yìí bó ló ṣe jẹ́. owó nìyẹn o. à ń ṣe campaign fún olóṣèlú bó ló ṣe jẹ́. iṣẹ́ rí ọlọ́run fi ṣẹ́ wa yìí wá
kọ́lọ́n dẹ̀ kọ́ wa mọ̀ sí ẹlòmíì mo fẹ́ lọ sí pé torí pé mo lọ bó lóṣèlú kan àti ayé bàbá Adédùbú ni mo ti máa ń tẹ̀lé olóṣèlú bàbá yẹn ló dìtẹ̀ tí ẹ lọ pọ̀ ọmọ yẹn wá even my bàbá ti wá sílé mi rí tí ẹnìkan gbowó orí wa tí ò fún wa young gbà yẹn mo sọ̀rọ̀ bí ọ̀rọ̀ 24 years nídìí iṣẹ́ yìí. by 1999 afẹ́ campaign so àwọn kan gbowó orí wa bàbá yẹn ní láti wá mi wálé bí wọ́n tó wà pé èmi báwo ni títẹ̀ ìṣe jẹ́ tí irú bàbá Adédùbú ń wá mi wálé so ìgbà yẹn mo ti rí i pé kí ni bàbá yẹn rí nígbà tí bàbá rí ni pé tẹ́lẹ̀ bá lè pull crowd tó dẹ̀ mọ láti lè sọ̀rọ̀ tó lè canvas crowd àti láti mọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ kò sí pé kéèyàn kan máa kọrin kó o kọ́ lè gbé sípò kò sẹ́ni tí o èmi ò ń bílẹ̀ pé ẹnìkan kan mú ikọ̀ wọ́n tó bá ti lè gbé máa pò tó lè kọrin ó lè address ó lè face crowd you are a musician lọ́tí kan tó kù ni pé báwo ni o ṣe lè gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ tí bá gbogbo àwọn olórin ayé òde òní dájọ́ wa ìwé tẹ́lẹ̀ mi ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ kọ́ ni ẹlòmíà ṣe gbé kalẹ̀ ìwé tí Pàṣọ ṣe ń gbé tiẹ̀ kalẹ̀ kọ́ ni Òṣùpá ṣe ń gbé tiẹ̀ sílẹ̀ ìwé tí Kọ́rẹ́nsì ṣe ń gbé tiẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ kọ́ lẹ́lòmínà ń gbé tiẹ̀ sílẹ̀ so oníkálukú ló ní style tiẹ̀ so kọ́ ló ń jẹ́ kí ayé gba ó tẹ́wọ́ gba gbogbo àràtàbádà. bàbá àdúrà tí kálukú máa ń gbà náà ni pé tá a bá ṣiṣẹ́ ká rówó ká rọ́ láǹdí ẹ̀ ọjọ́ òun lẹ́kọ̀ọ́ gbowó ńlá nídìí iṣẹ́. mo kọ́ lórí níjọ́ kan tó di ọ̀rọ̀ pẹ́pẹ́ lómi fi ń kanra mọ́ wa dì sí ẹlòmíì fi ń bá wa jà so inú òde mi ì fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ ìjọ tí mo gbowó tó tí ó kà mí láyà náà ni ìdí òṣèlú náà ni so ó dẹ̀ gbogbo yà mo kàn débẹ̀ lójijì náà èmi náà sáré gbowó wàá jìyà àbẹ̀ dáadáa so ìdí òṣèlú náà ni mo ti rí oríire tó yẹ pé mi expect sí òṣèlú náà ti fún wa mọ́tò tuntun pé bóyá bíi 2020 ní yàtọ̀ fún mi ní mọ́tò 2020 Prado náà lọ fún wa gbà yẹn so ojú ó yẹ wáyé pé gbogbo alárí ń gbà yẹn so àwọn orí lọ́tún ìdí òṣèlú mi ì lè sọ pé wọ́n fún mi nílé ń bẹ̀ so mi ì lè sọ pé mi ì owó tẹ́lẹ̀ kankan tí kò gbẹ̀ mí alihamdulilayi ń bẹ̀. bàbá orin tí ẹ gbọ́n gbà náà lọ ẹ bá kọ́ náà yóò dùn bàbá tó ń wòye ní orí agbọ̀n wa báyìí orí wo lẹ kọ́. ẹ kó sóyún tí a kọ bó lẹ ṣe kọ́ ó depend bí nǹkan bá ṣe ń lọ ṣé ọ̀tẹ̀ ní orin ọ̀tẹ̀ tí ẹ bá ti lè nìbàdàn àwa tá a jẹ́ ọmọ Ìbàdàn báyìí tẹ bá sábà wo èdè wa àti bí a ṣe ń sọ̀rọ̀ ẹnu wa máa ń sábà yí dáadáa so o gbọ́dọ̀ mọ àyínìke kò mọ àyínìpadà so nǹkan tí wọ́n rà ń bi orin ni àyínìke àti àyínìpadà orin ní ọ̀tẹ̀ ní orin téèyàn bá ti mọ̀ tẹ́ sí tó ti mọ orin ọ̀tẹ̀ kọ kò lè kọrin fún olóṣèlú tó dẹ̀ mọ̀ ọ́ pé bóyá kí wọ́n máa sọ òkú kó máa kọrin ìyàwó ń bẹ̀ ìyẹn kọ́ ní táìmù tí àwọn olóṣèlú yẹn bá jókòó kí ló tọ́ sí lágbájá láti jẹ́ pé bóyá opponent lágbájá ni màá kọ́ màá tún yà sórí opponent tiẹ̀ náà màá tún praise opponent yẹn màá tún jọ sí níbi pé òní ní ìbàjẹ́ lọ́wọ́ ilé ìbàjẹ́ ní ọwọ́ ilé so orin òṣèlú tó bá kọrin òṣèlú kan sì kò lé ní mímí bí ó ṣe wí pé tá a bá àlùjọ àgbà mi bí ọ̀rọ̀ bá ṣe rí. ẹ ṣe sọ́ngbà náà lọ bàbá ẹ ti wá ń kọ́ ìjó tiẹ̀ fẹ́ fain lápò yarí àtẹ̀lé olóṣèlú kan kò wá wọlé àwọn tó wà padà wọlé. kan ó ń yá àyàn lẹ́nu sétí. ṣé ẹ̀yin àwọn ọmọ ń ya àwọn èèyàn lẹ́nu. ó ti ṣẹlẹ̀ sí mi náà rẹ̀. kí ni kò tó gbà lọ́wọ́ yìí yẹ mọ́ ní gbàgbé. a ti dìbò tó ń jọ kan tó yẹ pé a ka ìbò kíní yẹn náà rúmọ̀ yẹn náà kárí so mo dẹ̀ ń lọ lébà àwọn èèyàn tẹ̀ tẹ̀lé mi mo kàn wá fura pé àwọn tó tẹ̀lé mi níjọ́ tá a dìbò tí gbogbo ìlú dá àdúgbò tí mo dẹ̀ ń gbé àdúgbò tó máa ń dá ní estate orí ọ̀lẹ́ estate èyí ṣe rí wọn pé òun ló wá kí million trace ó dàda kí èèyàn máa nífura so ìfura ó ṣàyọ níjọ́ yẹn ibi pé ibì kọ̀ọ̀kan sì ń dé òní lé mi dì ní. wọ́n ta mọ́mọ́ ni. òsibí tó ń yìnbọn dé ń bẹ̀ bẹ̀ tí wọ́n bí di pé mo wà ní ilé lẹ́nu mo lè ti kúrò nínú ilé ọlọ́run ló yọ mí sá nǹkan tó gbé mi náà kúrò nínú ilé. àbí tìbílẹ̀.
no mi ò lógo. àbẹ́ dira bóyá ẹ dira. kí ló jẹ́ dira. kéèyàn tó wá ní ilé ní Lẹ́kì èèyàn mọ̀ ṣiṣẹ́ gan-an kéèyàn tó ní ilé ní Lẹ́kì níbi tí sìmẹ́ǹtì tó ti kébi rẹ̀ dáadáa eléyìí owó òṣèlú náà ni àbí. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.